إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Ọlọ́run Ọba tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti tún péjú sí àyálà albarka yìí àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ ìgbéǹde alqiyama kí Ọlọ́run Ọba kí wọ́n ṣe ìkàwá kún wa lẹ́yìn náà bí idhnillahi ta'ala a ó tẹ̀síwájú nínú àlàyé láti inú tírà aqidatu tawhid ní ìjókòó tí ó síwájú a ṣe àlàyé nípa àwọn májẹ̀mú kẹlímà la ilaha illallah àwọn májẹ̀mú méjèèje tó gbọdọ̀ pé kí kẹlímà yẹn kó tó lè ṣe yẹn láǹfààní. Bákan náà ni a ṣe àlàyé nípa ohun tí àwọn olùmọ̀ pè ní àwọn májẹ̀mú shahada ẹlẹ́ẹ̀kejì òun náà ni shahadatu anna muhammadan rasulullah sallallahu alayhi wa sallam bí àwọn májẹ̀mú wọ̀nyí àwọn náà gbọ́dọ̀ pé kí ìjẹ́rìí ìjẹ́ ìránṣẹ́ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kó tó lè ṣe ẹni tí ó bá lóhùn jẹ́rìí bẹ́ẹ̀ láǹfààní. ní ìjókòó tí ò ní a ó tẹ̀síwájú láti ibi tí afọ́nitira ní rabi'an muqtada ash-shahadatayn muqtada ash-shahadatayn ìyẹn ni pé kí ni ohun tí shahada méjèèjì tó kó sínú ṣé òfìfo kẹ́límà ni tá a bá ti wí tá a pẹ̀yìn ìdáwó ti tán náà nù kí ló kó sínú kí ni ntí ẹni tó ń wí tá à ń retí látọ̀dọ̀ rẹ̀ wọ́n ní muqtada shahadati alla ilaha illallah ntí shahada wípé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo òun níjọ́sìn òdodo tọ́ sí ntòkó sínú náà ni huwa tarku ibadati ma siwa Allahi min jami'il ma'budat òun náà ni fífi gbogbo tó bá yàtọ̀ sọ́lọ̀ ẹ̀rí pé kò ní í sí tuma kéèyàn ní la ilaha illallah ṣùgbọ́n ó tún láwọn nǹkan míì ti ń pè kò sí tuma fún la ilaha illallah so òun ni fífi gbogbo nǹkan míì tó bá yàtọ̀ sí ọlọ́run ọba min jami'il ma'budat nínú gbogbo tí wọ́n ń jọ́sìn fún pátá fífi ìjọsìn gbogbo nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba sílẹ̀ nínú gbogbo tí wọ́n ń jọ́sìn fún pátá. المدلول عليه بالنفي وهو قولنا لا إله kí ló bá tá a fi ní fífi gbogbo nǹkan yòówù tí wọ́n bá ń jọ́sìn fún tó yàtọ̀ sọ́lọ́run sílẹ̀ ìní kẹ́límà la ilaha illallah kó sínú nítorí bá tá a fi wí bẹ́ẹ̀ ni wípé gbólóhùn ìpín àkọ́kọ́ la ilaha illallah yẹn èyí tí í ṣe la ilaha ní tó tọ́ka sínú ìyẹn ni pé al-madlulu alayhi bin-nafi òun ni ìlẹ́jìnà ilé ìjọsìn jìnnà sí gbogbo nǹkan pátá òun ni nafiu àkọ́kọ́ nìyẹn òun náà ni gbólóhùn wa pé la ilaha wa huwa ibadatullahi wahdahu la sharika lah òun náà ni ìjọsìn fún Ọlọ́run ọba òun nìkan so la sharika lah tí kò ní orogún almadlulu alayhi bil ithbat èyí tí ìfìrin lẹ̀ tọ́ka sí lẹ́yìn ìgbà tá a bá fi gbogbo tí wọ́n ń jọ́sìn fún tó yàtọ̀ sọ́lọ́run ọba sílẹ̀ tán apá kejì la ilaha yẹn òun náà ni illallah òun fi rinlẹ̀ ó wá fi ìjọsìn rinlẹ̀ fún Ọlọ́run ọba tí kò ní orogún ó ní fakathirun mimman yaquluha yukhalifu muqtadaha afa lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń wí àwọn náà ni wọ́n ń yapa tó kó sínú torí pọ̀pọ̀lọpọ̀ tí gbogbo tábà ti wí la ilaha illallah nílò wájú sí pé lil asafi shadid ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó wà la ilaha illallah ò má rí kankan
tó sì gbéléjú pé tóun jókòó tì nù ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́lọ́ bá ṣírùkù lọ́dọ̀ wọn. àfààní ó pọ̀ nínú ẹni tí ń wí tí ó sì yapa ntókó sínú ntòun wí ọ̀tọ̀ ntòun ṣe níṣẹ́ ó takò ntòun fẹ́nu wí. òun sọ wípé ìjọsìn òdodo kò tọ́ sí nǹkan kan mí ẹ̀ fọlọ́run ọ̀bọ̀ kan ṣoṣo ṣùgbọ́n òun sì tún pè nǹkan mí tó yàtọ̀ sọ́lọ̀. ó ní فيثبت الإلهية المنفية للمخلوقين والقبور والمشاهد والطواغيت والأشجار والأحجار وهؤلاء اعتقدوا أن التوحيد بدعة وأنكروه على من دعاهم إليه وعابوا على من أخلص العبادة لله. هنا فيثبت الإلهية المنفية للمخلوقين. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó ń wí yẹn tá a ní in tó ń ṣe níṣẹ́ tako tó ń fẹnu wí ó ń fi ìlẹ́tọ̀ ìjọsìn rinlẹ̀ fún àwọn ẹ̀dọ́ Ọlọ́run. ó fi ìlàhíyà ó fi rinlẹ̀ fún àwọn ẹ̀dọ́ Ọlọ́run. wal-qubur ó fi rinlẹ̀ fún àwọn sàárè àwọn orítẹ́. ẹ̀rí ẹlòmíì tọmọ bá sàárè tí o bá ti gbé lórí tẹ́ kò tí gbàgbọ́ ọmọ ńlẹ̀ lálàáfíà láíláí. tó bá ní bùkátà tí o bá ti dórí tẹ ṣéwù kan nínú ló fà jẹ́ fi rí ojú wọn ò fọ́ wọn ò rí i pé wọ́n wà ń bẹ̀ tí típà fi wá já ìpẹ́ síbẹ̀ tírípù ìpẹ́ ni wọ́n máa ń rà torí pé tí wọ́n bá ti rà owó tí wọ́n ń rí ń bẹ̀ bísínẹ́sì ni tí wọ́n bá ti wá jẹ́ ìpẹ́ tí wọ́n bá já láàárọ̀ wọ́n lè já ó dìpẹ́ndì lórí bí alámọ̀rí wẹ̀lí náà bá ṣe lágbára sí wọ́n lè já tírípù mẹ́ta lójúmọ́ ń gbà mí níbòmí bí wọ́n bá ṣe ń já náà ni wọ́n bu àlùbáríkà ẹlòmíì wọ́n máa pò mu ẹlòmíì wọ́n máa fi wẹ̀ ẹlòmíì wọ́n máa fi rọrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó bá fẹ́ bí abùkátà tí o bá ti débẹ̀ ọkàn rẹ̀ ò balẹ̀ automatically ó lọ́lọ́run míì tó fọkàn tán nípa bùkátà rẹ̀ yàtọ̀ sọ́lọ́run ọba kan ṣoṣo. ó ní wal mashahid wat tawaghit àtàwọn ààyè tí wọ́n máa ń lọ tí wọ́n sì ní àdìẹ ọkàn fún wọn. wat tawaghit àti àwọn òrìṣà wal ashjar àtàwọn agi wal ahjar àti àwọn òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí ẹlòmíì nínú ẹni tó pe la ilaha illallah tó ń sì tó ń fi ìjẹ́ Ọlọ́run rinlẹ̀ fún wa tó ń fi ìlẹ́tọ̀ ọjọ́sìn tó fi rinlẹ̀ fún wa. wọ́n ní wa haula i'taqadu anna at-tawhid bid'ah àdìọ́kàn ọ̀pọ̀lọpọ̀ rú àwọn wọ̀nyí òun náà ni pé tawhid ìṣe Ọlọ́run ọba láàṣọ pẹ̀lú ìjọsìn àìmọ́ mú orogún pọ̀ mọ́ Ọlọ́run ọba àwọn kàkún àdàdà sílẹ̀ wa ankaruhu ala man da'ahum ilayhi wọ́n sì kọ́ fún gbogbo ẹni tí bá ń pè wọ́n lọ sí ilé tawhid wa aabu man akhlasa al-ibadata lillah wọ́n á sì máa fi ẹnu àtẹ́gàn ba ẹni tí bá ń ṣe Ọlọ́run ọba tí ò ṣe kíni tí ò mú nǹkan míì mọ́ Ọlọ́run ọba nínú ìjọsìn. ṣe àfa àti wọn àwọn ọmọ gba ká pa nǹkan mọ́ nǹkan. àwọn àyè kan sì ń bẹ ẹ lè já àfa tẹ́ ẹ bá ti ní fọ́múlà pé eléyìí lẹ́gùn pọ̀ mọ́tò ọ̀hún ìtumọ̀ àfa ó lè má lè ka fatia tó bá ka fatia tẹ́ ẹ bá gbọ́ fatia kíkà rẹ̀ tí àsìkò òun bá tó tí wọ́n bá tì í síwájú pé òun ni lìmáàmù ẹ̀ ní kírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n àfa ni ẹ mọ̀ gbóríṣiríṣi lẹ́nu wa ọ̀kan nù wa ń sọ lọ́jọ́ kan kó ní kò sí tóun ègún èèyàn nìkan lòun ògún rí. babaláwo ń gún nǹkan àáfàá wa kí babaláwo àáfàá wa ní kí baba mú wa kó wọn náà wọn ní ẹ̀yin àáfàá wọn ní baba kò sí ntẹ́mi egun èèyàn nìkan ní ngún rí ìyẹn ni pé tó bá rí èèyàn náà yóò ṣe kíni kì í ṣe pé láì fi ń bẹ nínú kó gún kò rí láì fi ti ń bẹ nínú ká gún èèyàn kọ̀ọ̀kan tí ì ṣe kíni kò gún rí ni. àfàsì ni àwọn wọ̀nyí náà ní lọ́pọ̀ gbà ìní àti àwọn ìyàwó wa sí wọn kí wọ́n máa lọ́ máa sàṣàlátù lọ́dọ̀ wọn àwa ní ilé òtò ilé òṣètò ọ̀gá nù wa ń bẹ́ nìkan sọ̀rọ̀ lórí fóònù
ní ibi ìnáwó kan tí ó jìnnà sí mi lọ́jọ́ kan ke sórí èyí tí mo fún ọ ibi tó fi sí ni ibi tó fi sí ni o mọ̀jẹ̀ kọ́kọ́ rẹ rí o. ẹni tá a fún ní àmánà pé àwọn ìyàwó wa ni ẹ bá wa kọ́ wọn ní kínú ẹ kọ́ wọn ní kéwù ẹ kọ́ wọn lẹ́sìn ẹ fi ọlọ́run mọ̀ wọ́n ọlọ́run làwọn èèyàn wá lọ àwọn wá fi ra wọn wọ́n fi mọ àwọn èèyàn èyí tí wọ́n fi máa pe ọlọ́run àwọn ni wọ́n ń ṣe kíni àwọn ni wọ́n ń pè torí tó bá fi ọlọ́run mọ̀ ibi bá a ṣe pe ọlọ́run ní ntàdé Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe nìyẹn táwọn sábẹ́ bá ti wá pé eré òjíṣẹ́ ọlọ́run kankan báyìí ìlú fata fi gbogbo àwọn àdúrà tá Ànábì máa ń ṣe yẹn ìlú fata wọn fi wà sábẹ́ mi wá ní pé eré òjíṣẹ́ ọlọ́run kankan báyìí ní ṣe ní òjíṣẹ́ ọlọ́run ọbọ̀ ní wí báyìí ìyẹn pé gbé ọlọ́run fúnra rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ó fi àwọn ẹ̀dọ́ ọlọ́run ó tọ́ wọn níkà lọ sọ́dọ̀ ọlọ́run ni kì í ṣe sọ́dọ̀ ara rẹ̀ èyí tí ń ṣẹlẹ̀ lásìkò tòní òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń pèpè gan ń pèpè sọ́dọ̀ ara rẹ̀ ni. so kẹ́límà tawhid kì í ṣe pé ìwọ́n kan wí lásán kọ́lá wọn kó má ṣe wá ní àádọ́rùn mọ́tọ́ tí wàá díjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama istabarra alladhina tubi'u min alladhina taba'u wa ra'aw al-adhaba wa taqatta'at bihim al-asbab. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار يبتو سنان الله ni gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ la ṣe ń fi àwọn ṣe wọn hàn wọn láwọn tí wọ́n wá ń kábàámọ̀ lé lórí lónìí Ọlọ́run ní tòun tí wọ́n ń kábàámọ̀ wọn yẹn وما هم بخارجين من النار ìyẹn ò ní ká kó wọn kó nuna èyí ló fà ló fi yẹ ká ṣọ́ra tawhidu wa òun nípìlẹ̀ gbogbo ẹni tí ó wọná mùmínì tí ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ tọ́lọ́hun ṣèdájọ́ kó wọná lé lórí tí ó sì jáde nínú nánà òun lẹni tí ò ní ẹbọ nínú iṣẹ́ rẹ̀ ẹni tẹ́bọ ń bẹ nínú iṣẹ́ rẹ̀ Ọlọ́run ọba lóhùn ní sàmójúkúrò fún ọkọ̀ràn kò sọ wa. bákan náà afọ́nitira alábẹ́ ilé yìí ó tẹ̀síwájú ní muqtada shahadati anna muhammadan rasulullah kí ni tuma eléyìí ìtumọ̀ pé èyàn jẹ́rìí pé ìjọsìn òdodo tó sẹ́ni kankan àfọ́ Ọlọ́run ọba ọba kan ṣoṣo ẹni tó bá jẹ́rìí bẹ́ẹ̀ yóò wá ṣiṣẹ́ tọ́ bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán ni. inna alladhina qalu rabbuna allahu thumma istaqamu wọ́n wí wọ́n sì dúró lórí tí wọ́n wí kì í ṣe pé wọ́n kàn fẹ́ nu wọ́n kàn fa hàn wí lásán wọn ò fi ṣiṣẹ́ ṣe. wọ́n ní muqtada shahadati anna muhammadan rasulullah ntí ìjẹ́rìí pé dájúdájú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ Ọlọ́run ni ntó kó sínú náà ni wípé ta'atuhu wa tasdiquhu títẹ̀lé àti gbígbà lódodo wa tarku ma naha anhu àti fífi ntí òjíṣẹ́ Ọlọ́run ọba tó kọ̀ fún wa fi pàtì wal iqtisaru ala al-amali bi sunnatihi àti fífi iṣẹ́ wa ma fífi ma lórí fífi sunna rẹ̀ ṣiṣẹ́ ní discretion ẹ̀sìn yìí ṣe nkiri kì í ṣe tẹni kankan ni. wa tarku ma adaha min al-bid'i wal muhdathat àti fi gbogbo tó bá yàtọ̀ sí sunna ní Muhammad sallam gbé jù sílẹ̀ nínú àwọn ohun tuntun àwọn ohun àdásílẹ̀. wa taqdimu qawlihi ala qawli kulli ahad àti gbígbé ọlá fún ọ̀rọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ gbogbo èèyàn pátá bó tilẹ̀ wù kíra wà nílé ó tóbi tó. àti rí lónìí ẹni tó ní tánibí wá padà wáyé lónìí sallallahu alayhi wa sallam tí ṣéwù wá padà wáyé lónìí àwọn tẹ̀lé ṣéwù tiwa ni èyí yóò tẹ̀lé ànábì ni. èèyàn láti fi hàn wípé ní tí wọ́n ń ṣe kì í ṣe kíni kì í ṣe Islam kì í ṣe Islam. mélòó gbà lẹ́sọ̀ fún yẹn pé kì í ṣe bẹ́ẹ̀ là nábì ṣe yóò ní sẹ́yìn wà ń bẹ̀ yẹ́rà nábì yẹ́nì
tayyib tí gbólóhùn pé sẹ́yìn ra nàbì ni tẹ́ni bákan la nàbì ṣe torí pé àárí a lè sọ pé bákan ló ṣe ìgbà tá a ti rí àbùrọ̀ kúkú sẹ́sìn àkúkú rí gbogbo ń tà bá ń ṣe nú ẹ̀sìn tó bá jẹ́ sí pé àìrí yẹn rí bá ní gbogbo ń tà ń ṣe nú ẹ̀sìn náà kò ní ṣe kí ni kò ní fẹsẹ̀ múlẹ̀ torí pé àárí gbogbo ń tà ń ṣe nú ẹ̀sìn pátá ìró ló dé wá bá wa nípa wọn. alhamdulillah ọlọ́run ọba sì dáàbò bo ẹ̀sìn rẹ̀ ọlọ́run ọba dáàbò bo Qur'an kò sẹ́ni kankan tó lè tọwọ́ bọ Qur'an lójú kò sẹ́ni kankan tó lè yí padà bọ́lá sì dáàbò bo Qur'an bẹ́ẹ̀ ló dáàbò bo sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam torí pé sunna òjíṣẹ́ ńlá Muhammad òun là láyé Qur'an torí náà téèyàn kan bá jókòó lónìí tó pé òun gbé de lárúbáwá tó hun lárúbáwá kan tó lánàbì ló wí irọ́ náà ní débi kankan tá a fi mọ̀ pé ànábì ò wíru ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí torí ọ̀nà tí ọlọ́run lò láti fi dáàbò bo sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. khamisan ẹlẹ́ẹ̀karùn-ún ní abẹ́ alfaslu rabi' òun náà ni nawaqidu ash-shahadatayn ṣahada méjèèjì gẹ́gẹ́ bá ṣe wí ó láwọn tó máa ń bà á jẹ́ èèyàn lè ní ṣahada méjèèjì ó ti ṣahada pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo òun ní ìjọsìn òdodo tọ́ sí àti pé dájúdájú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam ìránṣẹ́ ọlọ́run ni àwọn kankan bẹ tó máa ń ba ṣahada yìí jẹ́ tíyẹn bá mójútó àwọn májẹ̀mú yẹn tán èyí ó tún ṣọ́ra fáwọn tó máa ń ba ṣahada náà jẹ́ òní hiya nawaqidul islam ó láwọn náà ní tí à ń pè ní nawaqidul islam àwọn tó bá ń ba islam èèyàn jẹ́ kọ́lọ̀ kó sọ wa li'anna ash-shahadatayn huma allatani yadkhulu al-mar'u bin-nutqi bihima fi al-islam torí pé ṣahada méjèèjì òun náà ní téèyàn máa ń wí kó tó wọ islam wan-nutqu bihima i'tirafun bimadlulihima wíwí ṣahada méjèèjì yẹn ó ń túmọ̀ sí wípé èèyàn gba tí wọ́n tọ́ka sí tí àwọn ṣahada méjèèjì náà tí wọ́n tọ́ka sí tí wọ́n kó sínú èèyàn gbà wọ́n gbọ́nù. waltizamu bilqiyami bima taqdiyanihi wíwí àwọn ṣahada méjèèjì náà ó ń túmọ̀ sí wípé èèyàn ṣetán láti dunni mọ́ láti gbé dúró àwọn nǹkan tí ṣahada méjèèjì náà kó sínú ta ṣàlàyé lé àìpẹ́ yìí min ada'i sha'airil islam sórí tí nàìjíríà bá sọ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ẹni tọ́ káàbọ̀ sínú islam o àsìkò òun tó ní àìpé tó ń sèyún náà ni kò sí irun àwẹ̀ dé ó ní òun kọ́ òun ò ní gbààwẹ̀ zaka ó ní òun ò ní yọ zaka kì í ṣe dúkìá tó ń iṣẹ́ hajj òun ò ní ṣiṣẹ́ hajj kò sí tùmọ̀ fún ṣahada kò sí tùmọ̀ fún. wọ́n ní fa idha akhalla bi hadha al-iltizam faqad naqada at-ta'ahhud alladhi ta'ahhada bihi hina nataqa bi-shahadatayn. wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ kí ìdùnnú máa ń tí kẹ́límà ṣahada méjèèjì kó sínú yẹn kó mẹ́hẹ̀ dájúdájú enítọ̀ òun ti ṣe kí ni ó ti tú àdéhùn rẹ̀ tó ṣe lásìkò tó ṣe kí ni lásìkò tó pronounce ṣahada méjèèjì yẹn. wọ́n ní wa nawaqidul islami kathiratun qad aqada laha al-fuqaha'u fi kutubil fiqhi baban khassan sammuhu babu ridda. wọ́n ní àwọn tí wọ́n máa ń ba islam jẹ́ yìí wọ́n pọ̀ gidi gan. wọ́n ní àwọn olùmọ̀ fiqh nínú àwọn tíra fiqh wọ́n a máa pè ní wọ́n fún ní tọ́pìkì kan tí wọ́n máa ń pè ní báàbù ridda báàbù àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n yí ẹ̀yìn padà nípa ẹ̀sìn wọn àwọn tí wọ́n fẹ̀sìn sílẹ̀ so nínú àwọn tíra fiqh ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé táwọn olùmọ̀ fiqh ṣe nípa kí lè yóò ṣe tàbí sọ pé ó ti ṣe ridda wa ahammuha 10
èyí tó ṣe pàtàkì jù nínú wọn àwọn náà ní mẹ́wàá. عشرة نواقض ذكرها شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله في قوله ايتي أفاقبا شيخ الإسلام محمد بن عبد الوهاب تي وموا نينو قلوا وني علاقة قنينو الشرك في عبادة الله الشرك في عبادة الله إمور قنقو مولون وبانينو جوسي الله قال الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ìgbé dájú òun Ọlọ́run ọba kì í ṣe àmójúkúrò fún gbogbo ẹnikẹ́ni tó bá mú orogún pọ̀ mọ́ òun Ọlọ́run ọba ويغفر ما دون ذلك لمن يشاء ṣùgbọ́n òun Ọlọ́run ọba máa ṣe àmójúkúrò fún ẹ̀ṣẹ̀ tí kò tó ẹbọ tí kò tó ìwà orogún fún Ọlọ́run ọba liman yasha fún gbogbo ẹni tó bá ṣe kíni ẹni tó bá wù Ọlọ́run ìyẹn ni pé ìyẹn náà tahta mashi'atillah tó bá wù Ọlọ́run aṣàforíjì fún ẹrú rẹ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ tí ò tó ẹbọ ṣíṣe ìwọ orogún fọ́lọ́run ọba nínú ìjọsìn ó bá wù Ọlọ́run àfìyà bẹ́ẹ̀ jẹ ẹrú rẹ̀ lódiwọ̀n bó bá ṣe wù Ọlọ́run. وقال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة Ọlọ́run ní dájúdájú gbogbo ẹnikẹ́ni tó bá wá orogún pọ̀ mọ́ Ọlọ́run ọba faqad harrama Allahu alayhi aljanna Ọlọ́run ọba ní dájúdájú òun Ọlọ́run ọba ti ṣe wíwọ̀ àlìjánà léèwọ̀ fún. wa ma'wahu an-nar ibùdésí rẹ̀ iná sì ni kọ́nà kó sọ wa wa ma lidh-dhalimina min ansar bẹ́ẹ̀ sì ni àwọn alábòsí wọn ò ní olùrànlọ́wọ́ kankan torí pé àbòsí tó tóbi jù lọ inna shirka la dhulmun azim òun náà ni kí èèyàn wá orogún pọ̀ mọ́ Ọlọ́run ọba ẹ̀tọ́ Ọlọ́run kéèyàn gbé fún ẹ̀dọ̀ Ọlọ́run wa minhu adh-dhabhu li ghayri Allah ní abẹ́ iṣẹ́ bọ̀ yìí nínú rẹ̀ náà ni ìtẹ̀jẹ̀ sílẹ̀ fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ iṣẹ́ rẹ̀ ò lọ dídí lọ wá àkùkọ funfun wá iṣẹ́ rẹ̀ ò lọ dídí lọ wá gbò funfun wá intelligence ló bá dá fún wa iná ni wọ́n máa ń dá fún àwọn èèyàn ta ni wọ́n tẹ̀jẹ̀ yẹn lẹ̀ fún wọ́n tẹ̀jẹ̀ yẹn lẹ̀ fún àwọn tí wọ́n dá fún wa ni az-zabhu li ghayrillah kadh-dhabhi lil-adriha gẹ́gẹ́ bí títẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn orí tẹ́ aw adh-dhabhi lil-jinn àbí títẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn àlìjànú gbogbo eléyìí ẹbọ ṣíṣe ni ẹbọ yìí kọ́lọ́n kó ṣàánú wa ó pọ̀ láàrin àwọn èèyàn lónìí wọn ò sì kákún ó ní gbólóhùn kan táwọn Yorùbá tí wọ́n máa fi ń simplify rẹ̀ wọ́n ní ẹ̀sìn ò ṣe kí ni ẹ̀sìn ò kọ́ àjò àyùbá tó jẹ́ sí pé àyà kan nínú Kùránì kí ni jẹ́ àjò wọ́n ní ilé aláàfáà alákúkú lọ àkúlọ lé babaláwo kí wá ní ìyàtọ̀ wọn àbùsí náà sì ni ẹ̀yin náà mọ̀ pé kò fa nǹkan kan láàrin ẹ̀yin àtọ̀ lọ́hùn ẹ̀yin náà mọ̀ pé kì í sáfà. ilé ayé yìí sì ní ọjọ́ mélòó la lò ń bẹ̀ jama tá a fi padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba lọ máa ṣe ìṣẹ̀mí gbére àwọn èèyàn kan bẹnu sàárè wọ́n ti lo tayọ ẹgbẹ̀rún ìlọ́po ẹgbẹ̀rún àsìkò tí wọ́n fi ṣẹ̀mí wọ́n sì bẹnu sàárè báyìí àsìkò tí wọ́n ti lò nù sàárè ó ti tó ọjọ́ orí wọn tí wọ́n fi ṣẹ̀mí kó tó kú ó ti tó times 1000 wọ́n sì mẹ́nu sàárè báyìí àti ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama èdè o
kí wá náà ní kí là ń wá ilé ayé yìí tọ́pọ̀lọpọ̀ nítorí ẹ̀ gbé Ọlọ́run tì torí pé wọ́n rò pé Ọlọ́run ò lè ṣe fáwọn gbogbo tí ó bá gba ẹ máa rí lórí ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn ń sìn àwọn èèyàn tí wọ́n mísì ni ó kà jáde lé wọn ò rí má ni ó jáde lé wọn ò rí má àwọn ọmọ kékeré àtàwọn àgbàlagbà. nítorí àdáadáa lé ayé yìí náà ni lọ wórí ọmọ èèyàn wa. àwọn kan sì kúkú ń bẹ ní táwọn ń pèpè sí tẹ́lẹ̀ náà wọ́n ti sọ fún yín pé tẹ́ ẹ bá fẹ́ di èèyàn ó dìgbà tẹ́ ẹ bá ṣe kíni tẹ́ ẹ bá jẹ èèyàn. fa inna lillahi wa inna ilayhi raji'un. òní kì í ṣe lẹ̀kẹ̀ ló gbé sọ́run o ráwà ní lówó sórí tẹ̀síwá ní sìn bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀. àwọn lòjíṣẹ́ Muhammad sallam ó kí wá nílò nípa wọn ó ní du'atun ala abwabi jahannam olùpèpè làwọn náà ṣùgbọ́n lórí ní géètì jahannama ni wọ́n wà gbogbo ẹni tó bá tẹ̀lé wọn inú jahannama ni lọ́kọ́lọ́n kó sọ wa. lil asafi shadid ẹni tó wíru ọ̀rọ̀ báwọn ìjọ kejì ìjọ tó wí kò tún ní gbogbo àwọn tí wọ́n converge síbẹ̀ nígbà tó fi sọ fún wọn pé ẹni tó bá fẹ́ di èèyàn yóò jẹ èèyàn kò ní kí wọ́n tún má ṣe kí ni kí wọ́n tún má converge lọ́jọ́ kejì. nítorí ìdí eléyìí gbogbo ẹnikẹ́ni tó bá gbé ẹbọ ṣíṣe pàdé Ọlọ́run lòun ò ní ṣàmójúkúrò fún ọ Ọlọ́run lòun ṣe àlìjánná léèwọ̀ fún ẹni bẹ́ẹ̀ iná ìsìn ní ibùdóṣì rẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tó máa ń ba ìsìláàmù jẹ́ nítorí ilẹ̀ ìwé tó bá ń sọ pé ẹ ń ta fún yín yìí ẹ ṣáà ti máa ṣe la ilaha illallah 100 lójoojúmọ́ astaghfirullah 100 láàárọ̀ àti ìrọ̀lẹ́ astaghfirullah ò pa ṣírkù rẹ o astaghfirullah tó bá ṣe mílíọ̀nù kan lójúmọ́ kò pẹ́ bọ́ rẹ kò pa nǹkan ẹyọ kan náà ní kí yẹn gbé ẹbọ ṣíṣe kalẹ̀ kó túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba. ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ó padà wáyé torí pé ọ̀pọ̀lọpọ̀ ti wo pé ẹ ṣe bá àkúkú mùsùlùmí ni wá àkúkú kírun àkànṣe àjò ni ó ti wò pé àkúkú forí kanlẹ̀ fún òòṣà kankan torí náà ṣẹbọ la abada. òní ẹlẹ́ẹ̀kejì man ja'ala baynahu wa bayna Allahi wasa'it yad'uuhum wa yas'aluhum ash-shafa'ata wa yatawakkalu alayhim fa innahu yakfuru ijma'an. gbogbo ẹnikẹ́ni tí ó fi àwọn wasaitu kan ó fa àwọn èèyàn kan sáàrin ara rẹ̀ àtọ́lọ́n yad'uuhum wa yas'aluhum ash-shafa'a àwọn àyẹn lòun ń pè gẹ́gẹ́ bá wọn ọ̀sẹ̀ bọ́ sí ní illa liyuqarribuna ila Allahi zulfa ipe àwọn eléyìí kìí ṣe pé à ń pè wọn àyàfi nítorí nítorí bàtà fi ń pè wọn náà ni pé àwọn èèyàn dáadáa ni wọn káwọn lè sún wa mọ́ à ń fi wọn ṣàtẹ̀gùn ni káwọn lè sún wa mọ́ lọ. ìntàṣetánì tó design fún wọn nínú ọpọlọ wọn nù. yasaluhum yad'uhum yóò máa pè wọn yasaluhum ash-shafa'a yóò máa tọrọ ìṣìpẹ̀ lọ́dọ̀ wọn wa yatawakkalu alayhim àwọn sì ní ṣe kí ni àwọn ní gbẹ́kẹ̀lé fa innahu yakfuru ijma'an gbogbo ẹni tó bá nílùú eléyìí nínú àdìẹ ọkàn rẹ̀ pẹ̀lú ìfi ẹnu kò gbogbo àwọn olùmọ̀ mùsùlùmí ìnítọ̀hún ti di kèfèrí. tí nǹkan fòyà bá dé bá kì í sọ̀dọ̀ Ọlọ́run lọ́kàn rẹ̀ ó lọ. era àwọn mùsùlùmí subhanallah tí nǹkan mi bá ṣẹlẹ̀ tẹ́ bá súnmọ́ àwọn ẹlòmíì àwọn pé subhanallah islam yín wá dà àdánwò débẹ́ lómi tẹ́ bá jókòó tì ìròrí rẹ̀ olóòdó Ọlọ́run àwọn tí wọ́n tún wá ń pè náà inú fa tó fi yẹ kí yẹn ṣe ẹ̀sà àwọn tí yóò mọ̀ bá ní ṣé ẹ ti gbé baba alágbájá ṣé ẹ ti gbé baba alágbájá afa ta ni baba alágbájá tí wọ́n ní ṣé ẹ ti pè wọn baba aláwo kan ní jọ́sìn ni àwọn mùsùlùmí náà sì ni
sẹ́yìn wá ti pọ̀ lọ́hùn. àwọn yẹn àwọn ni wọ́n máa pè àpèjúwe tá a mú wá nípa ẹni tí wọ́n bá ní kó fọlọ́hùn búra wọ́n ní ga alfarak pé ìṣípayá ti dénú ṣé kí n sábù ṣé Ọlọ́run ní kí n fi búra yóò búra fún yín nísinsìnyí wọ́n ní ó dá orí á lọ orí tẹ wòlíì rẹ kó o tó búra tó bá jẹ́ ẹ̀rọ nípa kò ní búra ń bẹ̀ ó bá bàrà wòlíì ìwùjọ Ọlọ́run lọ. èyí tí ó fi pe Ọlọ́run nǹkan míì ni ó máa pè nínú ẹ̀ náà ni kéèyàn máa pe orí ìyá tó ti kú pé kí kó má sùn lọ́rùn o kó má sùn àbí kí n la èyí ṣe tẹ́ gbé lórí tẹ́ nígbà tẹ́ ẹ fẹ́ kó sùn ẹni tí n tó ṣe ojú agbára oorun lọ iná ló fà tẹ́ fi gbé lórí tẹ́ ìfòyà kan wá dé báwọ ó wá ní kó má sùn èyí tí yóò fi pe Ọlọ́run yóò máa pe àwọn tí wọ́n ń bẹnu sáré gbogbo ẹni tó bá ń ṣe eléyìí ẹni tọ̀hún ó ti di kèfèrí kọ́lọ̀ kó sọ wa. ومن لم يكفر المشركين ومن يشك في كفرهم أو صحح مذهبهم كفر. eléyìí àwọn ní Ọlọ́run ló mẹ́sẹ̀ àṣìlá ومن لم يكفر المشركين ẹni tí àwọn ọ̀sẹ̀ bọ̀kọ̀ ká wọn kún kèfèrí kí àwọn náà ń ṣe tiwọn ní àkúkú mi wọlé Ọlọ́run ó gbà. ومن يشك في كفرهم àbí ń ṣe méjì pé tọ́ àkúkú mi wo náà ni àkúmọ̀ báwọn ní kèfèrí báwa ní àmà bá ṣe ń pè wọn kèfèrí làwọn náà ń pè wọn kèfèrí kò dá lójú inú àwọn májẹ̀mú tá a kà síwájú al-yaqinul munafi lish-shak ìdánilójú èyí tó ń lé iyèméjì jìnnà àlọ́ Ọlọ́run tèmi ń jọ́sìn fún òun Ọlọ́run ọba tòdodo ẹ̀sìn Islam òun ní òun nìkan lẹ̀sìn tọ́lọ́run ó gbà lọ́wọ́ gbogbo ẹ̀dá gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹ̀sìn ní tó yàtọ̀ sí Islam Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ tí yẹn bá ní iyèméjì ń pè eléyìí ó ní iyèméjì ń pè eléyìí àwọn olùmọ́ni àbí sahhaha madhhabahum ìpè èyí táwọn ẹ̀sìn táwọn náà ń sìn yún ẹ̀sìn tó gúnrégé ni bí Islam ṣe jẹ́sìn tó gúnrégé ẹ̀sìn tí àwọn náà ń sìn yẹn ẹ̀sìn tó gúnrégé ni wọ́n ní kẹfà ẹni tó àwọn ti di kíni ó ti di kèfèrí torí pé ń bọ́ làwọn ṣe fanfanu Ọlọ́run láwọn tí wọ́n Ọlọ́run ròyìn gbogbo àwọn èèyàn wọ̀nyí ó ní wọ́n ṣe kèfèrí pẹ̀lú òun ìwọ sì ní rárá Ọlọ́run kò rí bẹ́ẹ̀ aláwọn náà ẹ̀sìn wọn ṣe kíni ẹ̀sìn wọn gúnrégé ẹni tó àwọn ó ti di kèfèrí. ẹlẹ́ẹ̀kẹrin man i'taqada anna hadiya ghayri nabiyyi sallallahu alayhi wa sallam akmala min hadiyihi aw anna hukma ghayrihi ahsan min hukmihi gbogbo ẹnikẹ́ni tí ó bá ní àdìọ́kàn wípé ìtọ́sọ́nà ẹnìkan tó yàtọ̀ sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam akmala min hadiyihi ó pé ó kún ju ìtọ́sọ́nà òjíṣẹ́ ńlá Muhammad lọ sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ àwọn níbi dí àwọn kó sábẹ́ ilé ẹni báyìí la Nábì ní a ṣe wọn ni báyìí la wà fẹ́ ṣe tiwa báyìí ni ṣé ìwọ ó mọ bí tí mo ti gbọ́ ọwọ́ tó bá mọ bí tí mo ti gba ọwọ́ ni ò ní máa wí tó ń wí bí ṣe wù mí ṣe kọ́ mi nù kódà bó tako intanẹbi ṣe kí ni intanẹbi gbé wa. aw anna hukma ghayrihi ahsan min hukmihi àbí ìdájọ́ ẹlòmíì tó yàtọ̀ sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó dájú ìdájọ́ òjíṣẹ́ ńlá Muhammad lọ sallallahu alayhi wa sallam kalladhina yufaddiluna hukma at-tawaghiti ala hukmi ar-rasuli sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbé ọlá fún ìdájọ́ àwọn òrìṣà lórí ìdájọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wa yufaddiluna hukma al-qawanina ala hukmi al-islam àtàwọn tí wọ́n gbé ọlá fún àwọn òfin àtọ́dá òfin táwọn èèyàn jókòó kọ wọ́n gbé ọlá fún lórí ìdájọ́ ẹ̀sìn Islam mùsùlùmí ni ṣùgbọ́n constitution Nàìjíríà ó lọ́lá lọ́dọ̀ rẹ̀ ju Kùránì lọ
mùsùlùmí ni òfin táwọn ọ̀mùtí tí wọ́n jókòó tí wọ́n kọ ètò táwọn ọ̀mùtí jókòó tí wọ́n ṣe àti mùsùlùmí àtẹni tí ó mùsùlùmí àtẹni tí ó lẹ́sìn rárá tí wọ́n jókòó tí wọ́n hùn yẹn lọ́dọ̀ tiẹ̀ ó dáa ó sì lọ́lá ju òfin kíni lọ òfin ẹ̀sìn lọ gbogbo ẹni tó bá nírú àdìọ́kàn yìí ẹni tọ̀hún ó ti dágbére fẹ́sìn Islam kọ́nà kó sọ wa. ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní man abghada shay'an mimma jaa bihi ar-rasul sallallahu alayhi wa sallam walaw amila bihi kafar gbogbo ẹnikẹ́ni tó bá ń kórìíra nǹkan kan nínú tó jíṣẹ́ la Muhammad sallallahu alayhi wa sallam gbé wá ó ń kórìíra nǹkan kan nínú tó jíṣẹ́ la Muhammad sallallahu alayhi wa sallam gbé wá kódà bẹ́ńtà òun fi nǹkan yẹn ṣiṣẹ́ ṣe kẹfàr èyí tó ń ti di kèfèrí ìkórìíra ó pọ̀ lórí ahọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń pera wọn láàfáà gan ẹ rí i pé kì í ṣe nǹkan tó jìnnà sí ahọ́n wọn ni wọ́n kórun gbà hánu bí wọ́n ṣe kórun gbà hánu yẹn bẹ́ẹ̀ la Nabi sallam tí insaha ta'bir taba ya àgbékalẹ̀ ọ̀rọ̀ wèrè àwọn tí wọ́n kórun gbà hánu yẹn ìntànàbí ṣe làwọn náà ń ṣe kíni so tí wọ́n bá ṣe yẹn tó bá jẹ́ sí pé lórí àgbékalẹ̀ wèrè tí wọ́n ń ṣe ìkórun gbà hánu ni ànábì náà kórun gbà hánu tó bá fi wọ́n ṣe ẹ̀yẹ tó kórìíra tí wọ́n ṣe yẹn ta ló kórìíra ó kórìíra àpilẹ̀ rẹ̀ ó kórìíra ibi tí nǹkan yẹn ti ṣe kíni tó ti pilẹ̀ èsì wa dàbò ìjábùbò lẹ̀ kankan sí òru mẹ́rin ni mùsùlùmí náà sì ni ó ṣe àwọn tí wọ́n ń ṣe òfin wọn lọ́rùn rẹ̀ ọlọ́run ọba ní qul naru jahannama ashaddu harra èsì tọ́lọ́run ní kí anabi fún àwọn mọ̀nàfíkì nù tí àsìkò òrùn yìí lágbàtà yọ ká máa lọ fi àjẹrà wa pa lọ jagun ẹ̀sìn kan anabi ní sọ fún wa pé iná jahannama gbígbóná jahannama ó ní agbára tayọ ìgbóná òrùn tẹ́ ń sọ yẹn. òrùlé ayé yìí mélòó ni ẹni tí ń lo hijabu ẹ wà ní sóru òmu ni nítorí pé ẹ sáfẹ́fẹ́ nu àtẹ́ ṣe kíni ẹ sáfẹ́fẹ́ nu àtẹ́ bàǹtí ń ṣe yẹn mùsùlùmí ni o ṣùgbọ́n kò fẹ́ rí hijab mùsùlùmí ni o kò fẹ́ rí nǹkan kan tó jẹ́ àpẹẹrẹ ẹ̀sìn lára ẹni tí ń ṣe mùsùlùmí sì ni bó tilẹ̀ wù kí n kò sí kékeré nínú ẹ̀sìn kò sí nǹkan tí wọ́n ń pè ní kékeré kò sí ṣe bí gbogbo alájọ máa hadithi ẹni tí Ọlọ́run bá gbà á láàyè nínú ọgbà àlìjánà kí ló ṣe sófi gbogbo ọjọ́ ayé rẹ̀ yẹn náfìlà ni sófi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbààwẹ̀ ni sófi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe sàárà ni jàmáà kí ló ṣe igi kan tó dí ọ̀nà àwọn èèyàn irú ìtawà náà máa ń ṣe lónìí kòtò kan wà ládùúgbò tí gbogbo yóò máa pẹ́yọ́ fún pẹ̀lú ọkọ̀ tẹ́lẹ̀ gbogbo yóò máa pẹ́yọ́ fún gbogbo wa náà ní lára pé ṣùgbọ́n ká spare 30 minutes àbí 5,000 pé ẹ̀yin yìí ẹ wá dí kòtò yìí ẹnìkan kan ò ní ṣe Ọlọ́run afẹ́ nìkan ṣe kò ń gẹ́ lọ́jọ́ kan wà ní kòtò yìí yé ṣe yóò bá páàkì lọ́jọ́ kan yóò bá pé àwọn ọmọ kan pé ẹ dákun ẹ jẹ́ ká kó àwọn òkúta ẹ jẹ́ ká kó yẹ̀pẹ̀ yóò bá dì ẹnìyẹn gé igi kúrò lọ́nà àwọn èèyàn igi kan tó wà lójú ọ̀nà tí máa ń ní àwọn èèyàn la ń ló gé kúrò lọ́lọ́run fífún aládìjá náà ṣe iṣẹ́ gbígbé tí ó ní àwọn èèyàn lára kúrò lọ́nà ṣiṣẹ́ kékeré ni kì í ṣiṣẹ́ kékeré iṣẹ́ tí èèyàn ṣe tó fi rí àlìjá náà kì í ṣiṣẹ́ kékeré. nínú àwọn iṣẹ́ tí èèyàn máa ń ṣe tọ́lọ́run fi máa ń fún yẹn lálìjánnà òun ni kéèyàn rí i pé ààyè wà gàgá wà láàrin sáfù kéèyàn wọ ọbẹ̀ kéèyàn dì èyí wọn á pè yẹn níṣẹ́ kékeré. obìnrin kan ajá tí ò gbẹ́ngbẹ́ ló fún lómi mu lọ́lọ́run fi sàmójúkúrò fún ajá èyí wọn á pè yẹn níṣẹ́ kékeré. so ẹ̀sìn gbogbo tẹ́sìn bá gbé wá pátá kò sí kékeré nínú ẹ̀ tó bá ti tan pọ̀ mẹ́sìn kò sí kékeré nínú ẹ̀
tí ẹ bá wá kórìíra rẹ̀ pé kékeré kú ni a kórìíra ilé kódà bí nítọ̀hún fi ṣiṣẹ́ tí kórìíra sì ń bẹ lọ́kàn rẹ̀ fún nǹkan yẹn àwọn olùmọ́ni onítọ̀hún ti dágbére fẹ́sìn Islam kọ́nà kó sọ wa nítorí àsìkò bí idhnillahi tabaraka wa ta'ala a ó dúró báyìí èyí tí a ó fi bẹ̀rẹ̀ ní ìjókòó tó ń bọ̀ wọn náà ni istihza man istahza bi shay ìmá fi ṣe ẹ̀yẹ èyí tó wọ́pọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ yìí sì kàkún gan eléyìí ni tá a fi bẹ̀rẹ̀ tí Ọlọ́run bá sọ ju ìjókòó tí ó ń bọ̀ lọ bí idhnillahi ta'ala wallahu ta'ala a'lam. Aleykum salaam wa rahmatulah. Naam. Okay. So irú stance down lọ́kọ̀ òun ẹ̀ ṣé ó sì ń gbèbí sí kí ni akẹ́kọ̀ọ́ pẹ̀lú àti àtìkálẹ̀ sí. Mùsùlùmí sì ni. Allahu musta'an. Eléyìí nǹkan tó léwu gbáà ni fún mùsùlùmí láti ṣe. Àwọn ahlu sunna wal jama'a wọn kì í fi ìdájọ́ jíjẹ́ kèfèrí àbí jíjáde kúrò lórí nínú islam kí wọ́n fi sọrí èèyàn kan tí kì í bá ṣe bẹ́ẹ̀ lórí àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí kò bá já sí pé tí kì í bá ṣe pé àwọn ahlu sunna wọn kì í ṣe bẹ́ẹ̀ kìbájá sí pé ìdájọ́ ńta kàkálẹ̀ yóò sọ lórí ẹ̀ ń tọ̀hún ṣùgbọ́n ìdájọ́ náà lè sọ lórí rẹ̀ àyàfi lẹ́yìn ìgbà tó di pé ó lè jẹ́ aláìmọ̀kan àyàfi lẹ́yìn ìgbà tí a bá ṣe iqamatul hujja so irú ẹni bẹ́ẹ̀ ó ní inú àwọn ẹ̀tọ́ tó ní orí wa gẹ́gẹ́ bí àwọn ọmọ àyà rẹ̀ mùsùlùmí òun náà ní ká pàkíyèsí rẹ̀ sí irú nǹkan báwọn mùsùlùmí ó yẹ kí tọ́lọ̀ ń fún ní irú ipò báwọn ó yẹ kó fi ipò rẹ̀ pa ẹbọ ṣíṣe fọ́lọ́run rẹ̀ ni kì í ṣe pé kó fi ó ṣeé ṣe kó jẹ́ sí pé bóyá òun là kọ́kọ́ gan tí ó declare public holiday fún orun kaba yẹn mùsùlùmí sì ni so ó fẹ́ renew ó fẹ́ gbé e lárugẹ ó fẹ́ gbé ìṣẹbọ sọ́lọ́run ó fẹ́ gbé e lárugẹ so nínú àwọn ẹ̀tọ́ tó ní lọ́rùn wa òun náà ni kí a ṣe nàṣíhà fún bóyá ká ṣèwádìí nípa ta ni gọ́vùnà náà then ká gbìyànjú a lè gbìyànjú a lè mọ̀ pé ìjọ lẹ́ tó gba gọ́vùnà sọ̀rọ̀ kí sèpé dandan ká wà bá sọ̀rọ̀ ká bá wọn tí wọ́n lè bá sọ̀rọ̀ ànísàlàyé mọ ẹni tó mẹ́ni tó lè bá sọ̀rọ̀ so that wọ́n fi pé àkíyèsí rẹ̀ ó fẹ́ fi nǹkan kan tó ní ewu téwu rẹ̀ sì burú ó fẹ́ fi lọ́lẹ̀ nìyẹn so tó yẹ ni pé tírú nǹkan bẹ́ẹ̀ bá ń bẹ kó tó dé kó fagilé torí pé resources state ni wọ́n lò tí wọ́n bá ọ̀la ọjọ́ sẹ́ni tí wọ́n bá ní káwọn yẹn jókòó ńlé kí ni economical impact rẹ̀ àwọn oríṣiríṣi ọ̀nà gbà tó lè lò láti fi fagilé ru bẹ́ẹ̀ kì í ṣe pé kí mùsùlùmí tún wá ṣe kíni kó jẹ́ pé mùsùlùmí ni ó fi ru bẹ́ẹ̀ lọ́lẹ̀ eléyìí nǹkan tó burú gbà ní kọ́lọ̀ ń kó sọ wa ilé ìbàjẹ́ sí pé ìmọ̀ nípa ẹ̀sìn ó ṣe pàtàkì púpọ̀ gidi gan àlèmọ̀ sọ pé mùsùlùmí ni lágbájá wọ́n sì ṣe nǹkan báyìí nípa ìsìláàmù lẹ́yìn abẹ́ ìjọba rẹ̀ kó dé ìsìláàmù ọ̀hún só kọ́kọ́ mà ntẹ́yìn mà bó ni ó ṣe tá lára ṣé bá gbọ́ kan nínú wọn tó ní òun mùsùlùmí lòun by mistake of birth so kò islam yẹn tí mistake ni ó ń túmọ̀ sí pé ó ń express kò wà comfortable pẹ̀lú pé tí bá ṣe kó bá jẹ́ mistake òun islam òun ọ̀ráyè rẹ̀ ìtumọ̀ ọ̀rọ̀ náà irú ẹni bí wàá wà láàyè kẹwàá ní mùsùlùmí mbẹ́mbẹ́ ìyún sì wí ni ìyún ó bọ́ lẹ́nu ẹ̀ ni yóò ti wí tẹ́kọ́ tó ronú sí pé irú wọn bẹ́ẹ̀ pọ̀ gidi gan
so kọ́lọ́n kó ṣàánú fún wa kọ́lọ́n kó ṣọ́ wa naam aleykum salaam tuma naam. 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 Ama. Ìyẹn ó bọ́ sábẹ́ téèyàn bá wí tọ́kàn rẹ̀ sì balẹ̀ lórí tó wí. Kò bọ́ sábẹ́ téèyàn bá wí nítorí májẹ̀mú àti dé ipò náà ṣùgbọ́n àdí ọkàn rẹ̀ ṣe kíni ó tako bẹ́ẹ̀ sẹ́yìnsìn àdí ọkàn rẹ̀ ó tako bẹ́ẹ̀ ìyẹn náà kìí ṣe àwọn tí wọ́n ń take oath of office lásán ló apply sí àtàwa Ghana ó apply sí wa owó tá a ná pépà lásán ni àbí ṣé a lè ra A4 ká gé sí sáìzì náírà àbí níìsí tí gbogbo ẹ̀rí bó ṣe rí yìí níìsí sẹ́yìn lè lọ wá coloured printer kó kàn máa kó yí ojú kó print kó máa photocopy ìṣàǹgbẹ́tẹ̀ bá rí coloured printer tó dáa yóò bá yín gbé kọ́lọ̀ yín dáadáa tí yóò ṣàpù jáde dáadáa kí wọ́n á gbé tọ̀ pépà náà kú ní gbogbo ẹ̀ tẹ́lẹ̀ náà 1,000 ọ̀kan kéèyàn kan 1,000 tó tuntun dáadáa kéèyàn certificate pé tí n bá ti ná yìí tán yín tó wá print omi ṣé wọ́n gbà lọ́wọ́ rẹ̀ pépà tọ̀hún yẹn tó bá jẹ́ pé òun ló bá ná wọ́n gbà bí wọ́n ò ní gbà kí ló fún pépà kejì yẹn ní credence òfin kan táwọn èèyàn kan jókòó tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe ni so ṣùgbọ́n a ọ̀rọ̀ gbọ́n dá sí i torí pé a wà ní abẹ́ kíni abẹ́ dọ̀rúra so gbogbo orú àwọn yẹn ọlọ́run ò ní fi ṣe kíni ọlọ́run ò ní fi mú wa wallahu ta'ala alam naam wa aleykum salaam salaam naam naam ìyẹn táwọn obìnrin yẹn owú ni tọ́lọ́hún dá ma wọn ọlọ́hún sì ṣe àmójúkúrò fún wọn nípa rẹ̀ ṣùgbọ́n ṣẹ̀ríà fẹnu àlà sí ṣẹ̀ríà fi ẹnu àlà sí gbogbo ntọ́lọ́hún bá dá ma wa pátá kì í ṣe léèwọ̀ fún wa ṣùgbọ́n ó máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa wọn ni bí ká yán wò ẹtí bọ́ ọjà nìkan sọ pé haramu ni kéèyàn yán wò bí kéèyàn ká sín ẹgbẹ́ ọjà nìkan ti ní haramu ni ká sín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rí i pé ash-shari'atu tuhadhibuna fiha ṣẹ̀ríà ọkọ̀ wa pé tó bá fẹ́ yán wò báyìí la yán wò gbìyànjú láti dè mọ́lẹ̀ kò sì sí hadithi kan tó ní téèyàn bá yẹn hò kéèyàn ṣe a'udhu billahi minash shaitani rajim ẹlòmíì wọn yẹn hò yóò ṣe a'udhu billahi kò sí hadithi kan tó ní taba yẹn hò ká ṣe a'udhu billahi minash shaitani rajim hadithi wà tó ní ṣaitanu máa ń fi hàn sí ẹ̀yẹ tó bá ya gbogbo ẹnu nílò fata ní falyakdhim mastata kó ṣe kíni kó ṣe al-kadhim kó dè mọ́lẹ̀ ló dì wọn bá gbára rẹ bá ṣe ma tí kò bá di dè mọ́lẹ̀ kó fọwọ́ ṣe kíni kó fọwọ́ bo ẹnu rẹ̀ tó bá sín kó dúpẹ́ fọlọ́n ẹni tó bá wà ń bẹ̀ kí ó tọrọ ìkẹ́ Ọlọ́run fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ntí ẹ̀sìn Islam bá dá mọ́
ntọ́lọ́wọ́n bá dá mọ́ wa ẹ̀sìn Islam máa ń kọ́ wa láwọn ẹ̀kọ́ ní bá ṣe lò pẹ̀lú wọn ni kì í ṣe wọ́n léèwọ̀ fún wa so irú táwọn obìnrin yẹn owú ni ṣùgbọ́n ẹni tí ṣètánì kì wọ́n ẹ̀sìn Islam kì wọ́n nílò kó má jẹ́ ká ṣètánì ṣe kíni kó gbà á lò mọ́ wọn lọ́wọ́ afa Kabir Muhammad Kabir Gombe mo ń gbọ́ tí ń sọ nínú wáàzí rẹ̀ kan pé òun mọ obìnrin kan tó lọ Mẹ́kà tí ò rí Kaaba ń sọ pé ibi tí táwọn ti ń ṣe wáàzí yẹn ilé tóbìnrin náà wà microphone speaker wáàzí yìí wọ́n máa gbọ́ láti ilé náà ó lọ Mẹ́kà ó lọ ṣiṣẹ́ hajj àwọn èèyàn rí Kaaba òun ò rí ó kà sáà mọ̀ pé àwọn sáà ń ṣe tọ̀wáfù ni wọ́n sọ pé Kaaba nù òun ò sì rí Kaaba ń tiẹ̀ tó fi ṣiṣẹ́ hajj tó fi dé kò rí Kaaba kò sì fọ́jú irú pé àfẹ́yàwó lé ní ìlú bá débẹ̀ so àwọn obìnrin Ọlọ́run dá owó máa wọn ṣùgbọ́n ó yẹ kí wọ́n ṣọ́ra nítorí kó wù yẹn kó má bàa di ìkórìíra kó má bàa di àìjúgbàjúṣẹ̀ sílẹ̀ fún ètò Ọlọ́run àrọ́gbọ́ndásówó jíjẹ àwọn obìnrin tí wọ́n lọ́lá jùlọ wọ́n jowú nínú àwọn obìnrin àwọn ìyàwó òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n èrì pé owó jíjẹ wọn kì í tayọ àlà wọn kì í wọnú ẹ̀tọ́ ara wọn obìnrin yóò jowú débi pé yóò pa ẹnìkejì lára àbí kó pa ọkọ lára obìnrin ní ó ṣe pé wọn lóbìnrin kan ní tó bá jẹ́ sí pé ọkọ òun tó bá lówó lílówó rẹ̀ ni ó jẹ́ kó fẹ́ yàwó léhun yóò yàtọ̀ sí kú ni Ọlọ́run ní jó lówó láíláí tàlí kí á mèédé sówú yìí náà ilé ìlú fàṣẹ sí pé èyí tí wọ́n fi máa lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pera wọn láàfà táwọn obìnrin yẹn máa ń lọ jókòó wájú wọn àwọn náà ni wọ́n máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ gbékúgbé yẹn náà lé wọn lọ́wọ́ àwọn náà ni wọ́n máa ń rìsọ́ọ̀tì sí nígbà tí wọ́n bá fẹ́ lọ ṣe gbogbo orú àwọn nǹkan wọn yẹn ṣé ló fà ṣe sí pé àwọn obìnrin ó yẹ kí wọ́n máa kà nípa àwọn ìyàwó àwọn ẹni ìsíwájú rere irú ìṣẹ̀mí wo ni wọ́n ṣe wọ́n jowú lóòótọ́ irú owó wo ni wọ́n jẹ tí wọn ò fi kọlu Ọlọ́run tí wọn ò fi ṣẹbọ sọ́lọ́run kí Ọlọ́run bá kí ó ṣọ́ wa kí ó jogún àgbọ́yé ẹ̀sìn fún gbogbo wa. Naam. Wa aleykum salaam. Wa aleykum salaam. Torí àsìkò náà ẹ jẹ́ ká. Naam. La. Naam. Sóbìnrin lè lọ hajj láì sí mahram kò sọ́kọ rẹ̀ kò sí ọmọ rẹ̀ kò sí àbúrò rẹ̀ kò sí ẹ̀gbọ́n rẹ̀ kò sí bàbá rẹ̀ àwọn olùmọ́ni nínú májẹ̀mú hajj obìnrin nínú májẹ̀mú tí obìnrin nìkan ló dá ní májẹ̀mú òun náà ni kí mahram wà pẹ̀lú rẹ̀ kó tó ṣe kíni kó tó ṣiṣẹ́ hajj tó bá ṣiṣẹ́ hajj tí ò sí mahram yìí kí ni ipò iṣẹ́ hajj rẹ̀ àìsí mahram rẹ̀ kò taba iṣẹ́ hajj rẹ̀ ṣùgbọ́n ó wúwo ẹ̀ṣẹ̀ lílọ ìrìn àjò láìsí kíni láìsí mahram eléyìí ni ọ̀rọ̀ tí ọkàn fi balẹ̀ sí jùlọ torí pé gbogbo àwọn ẹ̀rí tó lóbìnrin ò gbọ́dọ̀ rìnrìn àjò láìsí mahram yẹn kò yọ hajj sọ́tọ̀ bó tilẹ̀ jẹ́ sí pé arínú àwọn olùmọ̀ tí wọ́n sọ pé arufqatu al-amina tí a bá rí àwọn alábàájọrin tọ́kàn balẹ̀ sí àrí amir àṣírí àwọn obìnrin fiqat àwọn ẹlẹ́sìn tọ́kàn sí balẹ̀ sí wọn wípé kò sí láì fi kí obìnrin kó rìn ní abẹ́ irú ìdarí bẹ́ẹ̀
àrínú àwọn olùmọ̀ tí wọ́n wí bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó kàn fi balẹ̀ sí jù lọ nítorí pé tí a bá wo ètò hajj bó ṣe rí lónìí èyí tó rọrùn ni tí a bá ti dé Madina tí n bá fẹ́ kí mi àti yín pàdé mọ́ títí dijọ́ tí tó bá jẹ́ pé kí lorúkọ rẹ̀ flight yìí wá bá bọ́ sọ́jọ́ kan náà àfi ká pàdé ní àfi tẹ́ bá tún rí mi ní airport lóko àbí tẹ́ bá ṣèṣì kọsẹ̀ bá mi ní tawaf tába ti sọ ní Madina báyìí tí n bá ti gbé báàgì mi tí n bá fẹ́ pàdé ẹnìkan kan nu yín tí n fi pàdé sẹ́yà jẹ́ ẹnìkan kan ò ní rí mi obìnrin náà lè ṣe bẹ́ẹ̀ sò kìí ṣe pé ìrìn ẹ̀sìn Islam fi dáàbò bo obìnrin ni sẹ́yìnsìn ètò yẹn ẹ̀sìn Islam fi dáàbò bo obìnrin ni àpọ́nlé ilẹ̀ ẹ̀sìn Islam fi ṣe fún kíni fi ṣe fún obìnrin ẹ̀yin ti rí gọ́vùnà kan tó rìn láìsí convoy láìsí àwọn bodyguards ẹ̀yin ń kọ́ sẹ́yìn rìn láìsí bodyguard abẹ́rẹ́ ẹ̀yin rìn ṣùgbọ́n torí pé pò tiẹ̀ yàtọ̀ sí tiyín torí náà obìnrin ẹ̀sìn Islam uplift status rẹ̀ ni tó gbọ́dọ̀ ní ẹni tí àìbámà yóò ní bùkátà sí ìrànlọ́wọ́ kankan ẹni tó jẹ́ tiẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí ìyá ni òun àtọmọ rẹ̀ ìyàwó ni òun àtọkọ rẹ̀ rárá ìyàwó ni òun àtàbúrò rẹ̀ ìyàwó ni òun àtẹ̀gbọ́n rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀sìn Islam fètò yìí síbẹ̀ ni nítorí láti dáàbò bo obìnrin láti jẹ́ kápánlé wọn kó ṣe kíni kó kún wallahu ta'ala a'lam ibi sálámà kan wá látọ̀ náà bíi ok báyà náà ìbéèrè parí inṣàlá. ẹyin gbogbo àwọn yẹn ọlọ́run a máa lo gbogbo àwọn àmì wọn yẹn láti tún fira rẹ̀ hàn wá láti fi hàn wá pé kò sáà sẹ́ni kankan tí ó wọnú ẹyin tí ó lọ artist kan tó wá jẹ́ sí pé ó mọ àwòrán yà débi pé inú ẹyin ló lọ ya tiẹ̀ sí sẹ́yìnsìn so àwọn yẹn ọlọ́run ọba máa lò lóòrèkóòrè láti fi ṣe kíni láti fi ìjẹ́ òdodo ẹ̀sìn Ìsìláàmù láti fi rinlẹ̀ nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ní sámà la ilaha illallah ní sámà ní gbogbo àgbáyé ni wọ́n ti rí tó bá hàn sámà táwọn rí kẹ́fì gbogbo bíkíbi náà wọ́n ti ṣe kíni ni wọ́n ti rí sallallahu alayhi wa sallam lọ́dún náà lọ yóò ti máa lọ nǹkan bí ọdún bíi 6 sẹ́yìn sallallahu alayhi wa sallam ó wà níbẹ̀ àwọn tí wọn kì í ṣe mùsùlùmí gan wọn pè àwọn mùsùlùmí pé ẹ wo irú ìkíní ẹ̀sìn yín ní sámà so ọlọ́run a máa fi àwọn nǹkan wọ̀nyí a máa fi hàn wá ṣùgbọ́n irú ẹyin bẹ́ẹ̀ so ní kíma kankan kò ní kíma kankan kódà bíi alhajarul aswad ni tí umaru sọ fún pé tí kì bá ṣe pé nítorí pé mo rí pòjì sí ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó fẹnu kọ́ ìbá ti fẹnu kọ́ nítorí pé o láǹfààní kankan o lè ní ẹnì kankan lára o sì lè ṣàǹfààní kankan Umar bin Khattab ní sọ fún hajarul aswad bẹ́ẹ̀ so kí ẹ má bàa rò pé bóyá alibarika kan tí ẹ bá ti fọ la so irú ẹyin bẹ́ẹ̀ kò ní kíma kankan àbí kì í ṣe sọ́ọ̀sì alibarika kan táwọn yìí wà ní ma ní ẹ jẹ́ kí n fọwọ́ kan ẹ jẹ́ kí n fi rárá ẹ jẹ́ kí n fi sábẹ́ pílò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti dà báwọn ó tutù di fìtínà nù kọ́lọ̀ kó sọ wa hadha subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.